A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá láìpẹ́ yìí. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà. Ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí, ààrẹ èyí tó gbéra lọ sí orílẹ̀-èdè Turkey láti lọ ṣe ìpàdé ńlá kan pẹ̀lú ìjọba orílẹ̀-èdè Turkey lórí ọ̀nà tí wọn yóò gbà tí yóò mú ìlọsíwájú bá orílẹ̀-èdè méjèèjì. Wàyí o, ààrẹ Bọ́lá Tinubu ní ọjọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ 23 oṣù kínní ọdún 2026 yìí, níbi ayẹyẹ ìkíni káàbọ̀ èyí tí wọ́n ṣe fún ààrẹ Tinubu ní orílẹ̀-èdè ọ̀hún pẹ̀lú yíyan fanda àwọn ológun àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun eré ìbílẹ̀ ìdárayá èyí tí wọ́n fi kí ààrẹ ilẹ̀ wa Tinubu káàbọ̀ sí orílẹ̀-èdè Turkey. Níbẹ̀ náà ni ààrẹ Bọ́lá Tinubu ló ti gbé oríyìn fún ìjọba orílẹ̀-èdè Turkey pẹ̀lú ìwúrí èyí tí àwọn ológun ọ̀hún tí wọ́n ṣe, tí wọ́n fi yin ìbọn 21 èyí tí wọ́n yìn sí òkè láti fi sọ fún ààrẹ Tinubu wípé gbogbo àwọn ológun tó fi mọ́ gbogbo ẹ̀ṣọ́ aláàbò ní orílẹ̀-èdè náà ló kí ààrẹ Bọ́lá Tinubu káàbọ̀ sí orílẹ̀-èdè wọn. Wàyí o, níbi gbogbo ayẹyẹ yìí èyí tí wọ́n ṣe ní ìta gbangba fún ààrẹ Bọ́lá Tinubu o, lẹ́yẹ ọ̀sọ́kà ni ààrẹ Tinubu àti ààrẹ orílẹ̀-èdè Turkey èyí tí wọ́n jọ wà níbi ayẹyẹ náà, èyí tí wọ́n fẹ́ kúrò ní ìta gbangba láti wọ inú ilé pẹ̀lú àwọn lẹ́nulọ́rọ̀ nínú ètò ìṣèjọba lórílẹ̀-èdè ọ̀hún. Níbẹ̀ ni ààrẹ Bọ́lá Tinubu ti ṣubú lulẹ̀ yakata, léyìí tí àwọn ẹ̀ṣọ́ aláàbò orílẹ̀-èdè náà tí wọ́n sì dáàbò bò èyí tí wọ́n gbé ààrẹ Tinubu dìde. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan èyí tí ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ pọ̀ sí ààrẹ Bọ́lá Tinubu lọ́rọ̀ ìròyìn àti ohun gbogbo tó ní í ṣe pẹ̀lú ètò ìṣèjọba rẹ̀, ọ̀gbẹ́ni Sunday Dare, tó fi léde lórí ìkànnì ayélujára rẹ̀ X tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀, sọ wípé lálàáfíà báyìí ńlá ààrẹ Bọ́lá Tinubu wà, nǹkan kan ò ṣe o. Wàyí o, Báyọ̀ Ọ̀nànúgà tóun náà jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ Bọ́lá Tinubu lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú, òun náà kò ṣàìfẹ́nubà o lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún èyí tó ṣẹlẹ̀ níbi tí ààrẹ Bọ́lá Tinubu tó ti ṣubú ní orílẹ̀-èdè Turkey ní dédé aago 5 ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ọ̀nànúgà sọ wípé kì í ṣe wípé ààrẹ Tinubu mọ̀ọ́mọ̀ ṣubú, ó ní ní ìgbà tí wọ́n ṣetán tó fẹ́ wọ inú ilé pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè Turkey, òun ni ààrẹ Tinubu fi ẹsẹ̀ kọ́ irin kan, léyìí tí irin náà tó sì dàbí ẹni wípé ẹnu rẹ̀ mú ṣáṣá o, òun ló ṣe okùnfà èyí tí ààrẹ Tinubu tó fi ṣubú. Ó ní yàtọ̀ sí èyí o, wọ́n ní ṣáká lára báyìí ni ara Tinubu wà. Ẹ̀wẹ̀, iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí ti rọ àwọn ọmọ Nàìjíríà láti dákundábọ̀ kí wọ́n jìnnà sí gbogbo àwọn ìròyìn èyí tó lè ta àbùkù bá ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun ní orílẹ̀-èdè Turkey, níbi tí fọ́nrán kan ti ṣe àfihàn ààrẹ Bọ́lá Tinubu níbi tó ti ṣubú lẹ́yìn tí wọ́n kí káàbọ̀ sórílẹ̀-èdè náà látọwọ́ àwọn ológun orílẹ̀-èdè Turkey. Iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí èyí tí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń bu ẹnu àtẹ́ lu ìṣubú náà, tí wọ́n sì ń so mọ́ wípé ààrẹ Bọ́lá Tinubu ara rẹ̀ kò le rárá o. Iléeṣẹ́ ààrẹ sọ wípé ṣáká ńlára wà, ṣáká lára dà, ohunkóhun kò ṣe ààrẹ Bọ́lá Tinubu, ó wà ní ìlera ara tó péye, pẹ̀lú wípé ohun kékeré kan tó ń bẹ ní ilẹ̀ yìí tí ààrẹ Tinubu kò rí dáadáa ń ló ṣokùnfà ṣíṣubú ààrẹ Bọ́lá Tinubu o. Wàyí o, iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí sọ wípé tẹ́nítẹ́ní tìfísàntà tàn, ó rọ àwọn ọmọ Nàìjíríà láti máa ṣàpọ́nlé àwọn aṣíwájú
àwọn olórí wọn bákan náà kí wọ́n jìnnà réré sí ohun gbogbo tó lè ta àbùkù bá orílẹ̀-èdè Nàìjíríà àtohun tó lè ta ààlà sí aṣọ funfun orílẹ̀-èdè yìí. Nípa èyí, ká jọ sowọ́pọ̀ láti pọ́n tiwa lé ká sì gbé tiwa lárugẹ o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan tó tẹnu àwọn òṣìṣẹ́ sí Ààrẹ Bọ́lá Tinubu lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbárá ìlú sọ̀rọ̀, ọ̀gbẹ́ni Sunday Dare àti Báyọ̀ Ọ̀nànúgà tí wọ́n kọ ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n sì sọ wípé Ààrẹ Tinubu ló ń tẹ̀síwájú o nínú ìpàdé èyí tó lọ rèé ṣe ní orílẹ̀-èdè Turkey pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè náà. Níbi ayẹyẹ ọ̀hún tó wáyé o ní olúìlú orílẹ̀-èdè ọ̀hún tí wọ́n pè ní Ankara, gẹ́rẹ́ tí wọ́n kù ńbẹ̀ ní Tinubu wọlé pẹ̀lú àwọn lẹ́nulọ́rọ̀ nínú ètò ìṣèjọba ní orílẹ̀-èdè Turkey tí wọ́n sì ti bẹ̀rẹ̀ ìpàdé ọ̀hún. Lára àwọn gbòǹgbò èyí tí wọ́n gbé yẹ̀wò níbi ìpàdé náà ní ìbáṣepọ̀ tó dánmọ́rán bí ó ṣe wà láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Turkey. Bákan náà, ètò ààbò, ètò ẹ̀kọ́ àti ẹ̀ka ètò ìlera, ọ̀nà tí orílẹ̀-èdè Turkey yóò gbà ṣe ìrànwọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà. Lákòótán, Tinubu yóò tún ṣe ìpàdé pẹ̀lú àwọn ilé-iṣẹ́ ńláńlá o èyí tí wọ́n ní àfojúsùn wípé ó ṣeé ṣe kí àwọn ètò ọrọ̀ ajé láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti Turkey kó mú bílíọ̀nù $5 wá láàrin ọdún kan, gẹ́gẹ́ bí àfojúsùn ohun tí Tinubu yóò gbé yẹ̀wò nínú ìpàdé ọ̀hún tí wọ́n lọ rèé ṣe pẹ̀lú ìjọba orílẹ̀-èdè Turkey. Àwọn ìdílé afọbajẹ kan nílùú Ìjẹ̀bú-Òde èyí tí wọ́n pè ní Òṣùgbó, àwọn mà ni wọ́n ti pariwo sí ìta wípé ọ̀nà àti ìlànà tí wọ́n tọ̀ láti fi mú Àwùjalẹ̀ tuntun tìjẹ̀bú-Òde yìí wípé kì í ṣe ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ rárá o. Wọ́n ní àwọn ìdílé afọbajẹ kan wọ́n ti ṣe ojúsàájú, bẹ́ẹ̀ náà ni wọ́n ti ń gba ẹ̀yìn láti gbẹbọjẹ́ báyìí. Ìdílé afọbajẹ Òṣùgbó tó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ìdílé mẹ́ta èyí tó ń fi ọba jẹ nílùú Ìjẹ̀bú-Òde sọ wípé àwọn ìdílé méjì tó kù ni wọ́n ti yọ àwọn sẹ́yìn kúrò nínú fífa ọmọ oyè sílẹ̀. Wọ́n wá ké sí gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún wípé kó dákun dábọ̀ yèyí ọmọ ní gbọmọ, bí ìrùkẹ̀rẹ̀ ti ń gbọmọ Ọ̀rúnmìlà, àgbà kì í bẹ lọ́jà kórí ọmọ tuntun wọ̀ o. Wípé àwọn rọ gómìnà ìpínlẹ̀ Ògùn kó bá wọn dá sí ọ̀rọ̀ náà kí ìlú kó lè tùbà kó lè túṣẹ. Ìdílé afọbajẹ Òṣùgbó ṣe lálàyé níbi ìpàdé àkọ́kọ́ tí wọn yóò ṣe nínú ọdún yìí wípé wọ́n ti yọ ìdílé Òṣùgbó sílẹ̀ kúrò nínú àwọn ìdílé tó ní ẹ̀tọ́ láti fa ọmọ oyè sílẹ̀, àti wípé àwọn tí wọ́n pè wípé ọmọ oyè ni wọ́n yìí, gbogbo wọn pátá ni wọ́n kùnà láti tọ̀ bó ti tọ́ àti bó ti yẹ lórí ọmọ oyè ọ̀hún, wípé wọn ò tanná wo ìdílé tí wọ́n ti jáde àti àwọn ìrìn àjò tí wọ́n ti rìn síwájú kí wọ́n tó fà wọ́n kalẹ̀ gẹ́gẹ́ bí ọmọ oyè. Wàyí o, nínú ọ̀rọ̀ tí ìdílé Òṣùgbó afọbajẹ sọ, wọ́n ní àwọn rọ ààrẹ, bákan náà wọ́n tún rọ gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún láti tanná wò ó dáadáa. Wọ́n ní ìdílé yìí ló ti wà tipẹ́tipẹ́ pẹ̀lú àwọn ìdílé tí ń fi ọba jẹ tó ń fa ọmọ oyè sílẹ̀ nílùú Ìjẹ̀bú-Òde tó jẹ́ ọ̀kan nínú àwọn ìlú tó wà lábẹ́ ìpínlẹ̀ Ògùn. Ọ̀kan nínú àwọn agbábọ́ọ̀lù ikọ̀ Super Eagles torílẹ̀-èdè wa Nàìjíríà tó jẹ́ balógun ikọ̀ ọ̀hún, eyín Wilfred Ndidi, òun mà ló ti pàdánù bàbá rẹ̀ tó bí lọ́mọ, Olóyè Sunday Ndidi, níbi ìṣẹ̀lẹ̀ jàǹbá ọkọ̀ kan èyí tó wáyé o ní ìpínlẹ̀ Delta nínú ọ̀sẹ̀ yìí. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde, bàbá Wilfred Ndidi tí í ṣe Olóyè Sunday Ndidi tó jẹ́ ọ̀kan nínú àwọn ajagun fẹ̀yìntì nílé iṣẹ́ ológun ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí, òun ni ó rìnrìn àjò ní ojú ọ̀nà márosẹ̀ èyí tó wà ní ìpínlẹ̀ Delta ní agbègbè Umunede ní ìpínlẹ̀ Delta ní ìṣẹ̀lẹ̀ jàǹbá ọkọ̀ ọ̀hún ti wáyé, tí bàbá Wilfred Ndidi tó sì gbabẹ̀ jẹ́ Ọlọ́run ọba nípè. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún, Wilfred Ndidi tí í ṣe ọmọ olóògbé, òun ló kọ ẹ̀písítẹ́lì èyí tó ṣeni ní àánú tó fi sórí ìkànnì ayélujára rẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí.
wípé àṣẹ ìpè tí bàbá òun pe òun lórí aago tí wọ́n sọ̀rọ̀ pẹ̀lú àwọn àlàkalẹ̀ kan ní òwúrọ̀ kùtùkùtù ọjọ́ ìṣẹ́gun. Ó ní òun ò mọ̀ wípé ìpè ìdágbére fún ayé ni bàbá òun pe òun, wípé ká tó rẹ́ni ká tó rèèyàn ó dàrìnà kò ó dojú àlá. Wilfred Ndidi tó bú sẹ́kùn ṣe é lálàyé wípé bàbá òun sì pè òun lórí aago lówùúrọ̀ ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí yóò ṣẹlẹ̀, tí àwọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá sọmọ pẹ̀lú àwọn ìlérí kan èyí tí ó ṣe fún òun tóun sì fi dá lójú wípé ohun gbogbo ni Ọlọ́run yóò dáwọ́lé o. Ní gẹ́rẹ́ lẹ́yìn ìpè náà ni wọ́n ní olóyè Sunday Ndidi tí í ṣe bàbá ọmọ agbábọ́ọ̀lù ọ̀hún èyí lórí ìrìn àjò tí ìṣẹ̀lẹ̀ jàǹbá ọkọ̀ kan sì wáyé èyí tó gbabẹ̀ dágbére fún ayé pódìgbò ṣe. Wilfred Ndidi ní àwọn olólùfẹ́ rẹ̀, àwọn akẹgbẹ́ rẹ̀ àti àwọn ẹlẹ́yinjú ọmọ Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí ní kí wípé ó kú ara fẹ́ra kù ti bàbá rẹ̀ wípé kó mú ọkàn ibi líle báyìí ńlá ń bá akọni. Lákòótán nínú ìròyìn wa fún ti tòní, ọ̀kan nínú àwọn tó wà lẹ́ka amúlùúdùn ní orílẹ̀-èdè wa Nàìjíríà, ọkùnrin nì èyí Dérelé Ẹdùn, òun mà ló ti sọ wípé ibi oníkálukú ti yan orí ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Ó ní orí tóun yàn nípa fífẹ́ ìyàwó olókù díẹ̀ káàtó, wípé orí kò ṣe òun lóore rárá o láti ní olólùfẹ́ obìnrin èyí tí ó jẹ́ àyò ọkàn òun dọjọ́ alẹ́. Dérelé Ẹdùn èyí tó sọ̀rọ̀ náà lórí ètò kan èyí tí wọ́n pè ní Morayo Show, níbẹ̀ ló ti tẹnu bọ̀rọ̀ nígbà tí atọ́kùn ètò ọ̀hún fi ọ̀rọ̀ wá lẹ́nu wò pé ǹjẹ́ ṣó ti níyàwó ó sì ti bímọ. Ó ní rárá o, ẹni tí ò níyàwó kì í bímọ. Olóhùn ò ní ìyàwó kì í sì ṣe wípé owó ni ò sí. Ó ní ṣùgbọ́n òun ò ní orí obìnrin èyí tó dáa. Ó ní gbogbo àwọn obìnrin tí òun rí bí ajẹnifẹ́ni lẹ́yìn ẹsẹ̀ ìní wọn o. Ó ní gbogbo ọ̀nà tóun gbà gbìyànjú láti fi ìfẹ́ tó dáa tó yè koro hàn sí àwọn obìnrin ọ̀hún ni wọ́n ń kọ ẹ̀yìn ìfẹ́ sí òun tí wọ́n sì fi ìyà ìfẹ́ tí wọ́n fi ń jẹ òun. Ó ní nípa ìdí èyí òun ti gbà wípé àkọọ́lẹ̀ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni òun sì ti mú ọkàn gẹ́gẹ́ bí ìwé mímọ́ tó ní fẹ́ràn ara rẹ dáadáa kó sì ní ìfẹ́ Ọlọ́run. Ó ní ìwé ọ̀hún lòun tẹ̀lé lásìkò yìí. Dérelé ní òun ti fi gbogbo ìfẹ́ tó ní ṣe pẹ̀lú obìnrin òun ti pátì, wípé òun ti ṣèkíní òun lulẹ̀, òun ṣèkejì òun lulẹ̀, òun ṣèkẹta òun lulẹ̀, kódà òun ṣe dórí 8 òun ti lulẹ̀ báyìí. Òun ti fi ọ̀rọ̀ obìnrin tì sí ẹ̀gbẹ́ tóun sì ti ní ìfẹ́ ara òun. Ó ní bóun bá ti ní ìfẹ́ ara òun, bó pẹ́ bóyá bí Ọlọ́run bá kọrí obìnrin mọ́ òun yóò ní ìyàwó, òun yóò sì bá olólùfẹ́ tí yóò fẹ́ òun pẹ̀lú gbogbo ìṣòro tí ń bẹ lára òun yóò wà síwájú òun, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu Dérelé jáde. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòrò ìmí iléeṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé wàhálà ìdààmú kò ní kàn mí sí nípa ẹ̀yin náà. Àmín. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.